máa ń sọ fún wọn ẹni tí ó lè jòkó sún sẹ́yìn fún wa. ṣèbọ́lá Olódùmarè làgé sí kòkòrò ṣáná gbọ́rọ̀ mi Taofiki ọlọ́láyé lórí tèmi ẹni rẹ̀ thank you. gbogbo ayé tó jẹ ní Peckham èyí tó jẹ ní Acme gbogbo ẹ̀ ni mo gbọ́ lọ́sẹ̀ tó kọjá gògòrò yé Taofiki ló ti gbọ́ thank you. ọmọ ṣe tọ́bí Sáyídì Òṣùpá ẹ̀pọ̀ tèmi ká ẹ̀ẹ́dẹ̀ ìyèjì rẹ̀ ó sọ fún mi ó lọ́láhùn kan náà là ń ké sí mùsùlùmí pẹ̀lú onígbàgbọ́. ó sọ pé èèyàn tí ó lè jòkó sún sẹ́yìn fún wa. alright àwa tá a lè jó pendan ló ká máa jó. ìdídọ́wọ́ okay thank you. èṣù délé lẹ́nu níbẹ̀ lágbo wa. Mutiu ẹ̀gbọ́n tèmi ẹ dájú aládìsá ṣọgbọ́n. mo bọ̀. àlèṣù délé lẹ́nu níbẹ̀ lágbo wa. àtòṣù àtàjẹ́ ẹ̀dàpọ̀ ẹ̀ máa máa dán o. torí oṣù tó bá fi ìtìjú fún mi àdúrà o. yóò ṣubú garawa kílẹ̀ tó mọ́. Thank you. ẹ̀yin olúfìmù fans club láti Lagos Island ṣẹ́gbára lẹ́nu mi ẹ̀dá wọn kàn sókè kí n rí àmọ́ sí bí ṣe ti débí ẹ̀yin olúfìmù ọwọ́ yìí dà ẹ̀jẹ̀ ara wọ̀ yìí o. Thank you gbé wálẹ̀ kò ì débẹ̀ àti ìdébẹ̀. sórí ti Súlẹ̀ Sounds ti wá. a ṣẹ̀ṣẹ̀ kanlẹ̀kùn orí ètò ní àṣìbẹ̀rẹ̀. èèyàn tímọ́tímọ́ ní tèmi Sọnẹ́rì bọ̀bọ̀ Ìgbòho èèyàn tó wọ́ bàbá dá mi. a ṣẹ̀ṣẹ̀ ń yọ kọ́kọ́rọ́ yẹn bọ̀ ní ébà. torí Súlẹ̀ ṣàmà gbọ́dọ̀ mi ọmọ bàbá àdúrà tó ń gbọ́ ọmọ tí kò gbé eré gbé Súlẹ̀. ìwọ lọmọ kò wéèrè gbé Súlẹ̀ ara wa ní Súlẹ̀ Súlẹ̀lẹ̀ Súlẹ̀ máa gbọ́ bí n ṣe yí báyìí ojúlówó ọmọ kẹrùbù ní ìgbé wálẹ̀ torí Súlẹ̀ ẹ gbọ́ bí n ṣe rí o bí mo ṣe yí ọ̀dọ̀ oṣù bàbá yìí ẹgbẹ́ Súlẹ̀ gbọ́ ó yá sọ fún Ọlọ́run tètè bá mi ṣe ìgbà yìí yẹ mí sọ̀rọ̀ mi dayọ̀ fọ̀rọ̀ mi ṣe bẹ́ẹ̀ tètè bá mi ṣe ìgbà yìí ẹ mọ́ sọ̀rọ̀ mi dayọ̀ fọ̀rọ̀ mi ṣe bẹ́ẹ̀. olóyè kù tètè bá mi ṣe tó fi ìgbà yìí yẹ mí tó sọ̀rọ̀ mi dayọ̀ fọ̀rọ̀ mi ṣe bẹ́ẹ̀. tètè bá mi ṣe Olúwa tètè bá mi ṣe sọ̀rọ̀ mi dayọ̀ ìgbà yìí yẹ mí sọ̀rọ̀ mi dayọ̀ bó kọ̀ mí ti jẹ́ kó fọ̀rọ̀ mi ṣe bẹ́ẹ̀ ébà. ẹrù òbò mi mú lọ́lọ́run lẹ́yìn lórí kájẹ́sì gbogbo ẹrù ó ṣàpàpà mo jọ̀ta mú lọ́lọ́run lẹ́yìn ó ta lẹ́nu ṣùgbọ́n ti gòkè gòkè ẹ̀bùn wìtìwìtì mo ti jẹ́hùn sókè o ẹ wọlé mo ti jẹ́hùn sókè ẹ ṣe rẹ̀ mo lọ́lọ́run lẹ́yìn ẹ start watch party ẹrù wọlé ẹ lẹ́ẹ̀kẹ́ ìgbà hallelujah o ẹ ń báìtì àwọn ọ̀rẹ́ yín mo fi gbà yí yẹrí ẹ tún káàbọ̀ sórí ètò lónìí o Ọlọ́run tètè wá wí ṣe. a tún ti balẹ̀ sórí ètò wẹ̀ tó yìí ní Ṣọ́wọ́nyá Ṣọ́wọ́nyá lélẹ́yìí láti Dayọ̀ Agboola rédíò TV torí Olódùmarè bó ṣe ń jábọ́ bó ṣe ń wọlé bó ṣe ń kí bó ṣe ń rìn
lẹ́yìn Olódùmarè lọ́wọ́. Orí ọ̀fẹ́ Ọlọ́run Elédùmarè náà ní. Òde ló ríran ọmọ. Thank God it's Thursday. Wàá máa gbọ́ tó bá gbé lójú. Òní ọjọ́ Thursday ọjọ́ kẹrìndínlógún oṣù keje ọdún 2020 ọdún Olúwa wa. Orí ètò Ṣọ́wọ́nyẹ́ la tún balẹ̀ sí tá a ti ń gbádùn ara wa. Èèbà. Bàbá Ṣàmà gbèsè lù gọ̀gàn ẹ̀gbọ́n mi dáadáa. Ruth Ọláìdé Adéjùmọ̀ mo rí yín o ẹ̀gbọ́n yín o. Ọláwálé Olúṣọlá mo lẹ́yìn náà. Sanwó mi ṣe ti rí general manager Òṣùpá Sáyidì ẹ̀gbọ́n wa. Tó o bá fẹ́ jó gan-an wà wà first láti rí ẹ. Ìlú eléyìí ò ṣeé ṣe nǹkan tó lè gbé pamọ́. O gbúdọ̀ jó ni. Èèyàn tàtíkù ṣàmà gbọ́rọ̀ mi. Àwọn Làtínú búra ṣàmà gbòdú lẹ́nu. Lẹ́yìn ọgbọ́n lẹ́yìn tó ti jìlá wa o. Ẹ dákun owó tí kò láti kalẹ̀ sí. Nípínlẹ̀ tó ń jẹ́ Maryland lórílẹ̀‐èdè Amẹ́ríkà. Ẹ kú àbọ̀ bẹ́ẹ̀ ṣe ń wọlé. Ṣálà àbí àlẹ́ wa. Wọ́n ju ìkéde kan sí mi wọ́n ní kí n jù lórí ètò. Jẹ́ ń sáré gbé. Ẹ jẹ́ ń gbé kó tó di pé mo gbàgbé. Torí wípé pápá la fẹ́ ṣe é lónìí bí aṣọ bàbá oníṣọ̀nà. So ẹ jẹ́ ń sáré jù síta mọ̀. Ìwọ gan fúnra rẹ̀ wò lólódo kò ní rò. Gẹ́gẹ́dẹ́ ṣe kẹ̀rẹ̀ borí yín bẹ́ẹ̀ ṣe ń wọlé. Ó dá olórin yìí ọkọ tó ní sùúrù mẹ́ǹt. Èébà kí ló dé? Mo ní ò dákẹ́ torí pé àṣẹ náà fi ń jó epo. Àṣẹ òrùn lòrùn fi ń ràn epo ewọ̀ igi wọ̀rọ̀kọ̀ igi gbòrògbòdò igi gbàngbàm bóyá jẹ́nu ẹ̀yin ó ná kí ló ṣẹlẹ̀ ẹ mọ̀ sí mọ̀nàmọ̀nà Jẹ́gẹ́dẹ́ ṣẹ̀kẹ̀rẹ̀ òyìnbó olórin ẹ mọ̀ kú àbọ̀ sórí ètò mo rí yín o àwọn ti wá láti orílẹ̀-èdè Nàìjíríà nù Jẹ́gẹ́dẹ́ ṣẹ̀kẹ̀rẹ̀ olórin ẹ kú àbọ̀ welcome to the show. Kí ló ṣẹlẹ̀ kí ló ń lọ lọ́wọ́ àwọn ìbejì náà ń kọrin fún wa o Táyé Lolú àti Kẹ́hìndé Adégbodù àwọn náà ń kọrin fún wa ẹ̀yin náà lẹ́wòra yín ẹ wo mo ń lórí ètò lónìí a máa ṣe pápápá ni bí aṣọ bàbá oníṣọ̀nà àwọn nǹkan tá a fẹ́ mú wá wọ́n sọ fídíò kan sí mi wọ́n ju fídíò kan sí mi wọ́n nà ń bẹ́ẹ̀ wọ́n ní ìyẹ́wò mo ní ń bọ̀ fídíò tí mò ń sọ yìí ọmọ èké kan ni ló ń kí bẹ́ńdẹ̀ insurance ẹ̀mọ bẹ́ńdẹ̀ insurance ẹ̀ṣẹ́ ní jẹ́ bẹ́ẹ̀ ló ń kí sí ọmọ èké kan náà níkùn àwa mọ̀ bó ti á jẹ́ o bọ́yọ̀ ọmọ ìyá kan náà jọ ni wọ́n bóyá wọ́n fi kan sọfà nílé ibì kan ni mo yà nírú fídíò yìí ṣùgbọ́n ẹ̀rù ń bà mí àti gbé lórí show torí pé Facebook lè torí ẹ̀ kan láwọn ò jẹ́ kí program wa lọ nǹkan jẹ́ ọ̀fẹ́ jẹ́ kí n sọ pé mo fẹ́ gbé nu wọ́n lè ní ohun tẹ́ ẹ gbé yìí ó ń depict violence ẹ mọ̀ pé àwọn kankan wà tán pè ní NTBX not to be broadcasted ó ti wà nílẹ̀ láti jọ aláyé ti dáyé so n ò fẹ́ kán wá rí nǹkan báwọn sọ sọ̀rọ̀ wa torí bẹ́ẹ̀ ni ò ní jẹ́ kí n gbé ṣùgbọ́n tí n bá ti find out nípa information tí n bá rí pé ó lè lọ wọ́n sọlẹ̀ Dáre Àbáyọ̀mí mo rí bẹ́ẹ̀ ṣe ń wọlé o ẹ kú àbọ̀ sórí ètò mo ní tẹ́ bá ń gbọ́ wa tó ń kílíà Dayọ̀ Agbọ́lá rédíò TV níbẹ̀ náà láwà níbẹ̀ láti ń dábí ẹdun níbẹ̀ láti ń rọ̀ bí òwe mo ní mo kí yín káàsán níbi tẹ́yìn wà mo kí yín káàárọ̀ níbi tẹ́ ti ń gbọ́ mi ẹ kú ìyálẹ̀ ta o ẹ̀yin tó yẹ pé
kí ló ṣe wọ́ kíní tó ń gbé kíní jáde n ò ṣeré kéré o n ò fẹ́ràn kí nǹkan ọmọ ṣe lè tó ń ṣe yìí n ó ṣe ọ léṣe o n ó lu ọ́nkùkù lẹ́nu o ẹ mọ̀ pé bóun mo ṣe máa gbá ọ́nkùkù lẹ́nu wọ́n gbá ọ́nkùkù lẹ́nu náà ni. ọ̀yá ẹ jẹ́ jù sí mo ní wọ́n fi ìkéde kan ránṣẹ́ bóyá kí n ti kọ́kọ́ tẹ̀ sójú ẹ̀ náà ká tẹ̀ ìkéde yẹn sójú ẹ̀ ká tó wá wo kí ló ń ṣẹlẹ̀ ẹ jẹ́ ń tẹ̀ ìkéde yẹn sójú ẹ̀ kíní yarí kó lóun ò fẹ́ ṣe o olúwa tètè bá ń ṣe sọ̀rọ̀ mi dayọ̀ kó o fọ̀rọ̀ mi ṣe bẹ́ẹ̀ ẹ wo ẹ jẹ́ mú nǹkan tá a ní wá lórí ètò lónìí kí n sáré mu wá bí n bá ṣe mu wá àmọ́ ìnáwó níbẹ̀ ń bẹ́ ní kọ̀ọ̀kan torí ìkéde tí wọ́n jù sí wa àwọn ó dà pé ó lóun ò tí ì ṣetán àti wọlé ètò arábìnrin kan tá à ń pè ní Arámidé Àìná Òṣùkọ̀yà ìyá gbàgede ọ̀rọ̀ àwọn náà ní abáwọn ju ìkéde yìí sórí afẹ́fẹ́ ṣùgbọ́n ìkéde yẹn ó ń lòdù lọ́wọ́ àwọn afẹ́ kó gbà wá lásìkò táìmù tó bá ń lòdù lọ́wọ́ yìí ká mú ohun tá a mú wá sórí ètò lónìí ká mú wá ọ̀rọ̀ tí a fẹ́ báwọn èèyàn wa sọ ká mú wá lọ́la ẹ wò lọ́la ẹnìkan ń ṣọjọ́ bí ẹ máa rí wa lórí ẹ̀ tó bá di lọ́la n ò tí ì fẹ́ náà ta ṣùgbọ́n ẹ watch out fún somebody's birthday tó bá di lọ́la lórí ètò yìí ẹ watch out fún ẹnìkan ṣọjọ́ bí lọ́la ẹ watch out fún lórí ètò ẹ̀yẹn ẹjọ́ ẹ̀ wá láti aago tó wá jẹ́ pé Nàìjíríà lẹ́yìn wà láti aago 9 sí aago 8 aago 9 sí aago 8 tí a jẹ́ láti aago 6 ìrọ̀lẹ́ sí aago 8 alẹ́ ẹjọ́ ẹ̀ wá ń bẹ̀ tó bá jẹ́ ní Maryland lẹ́wà tẹ́wà Maryland àti New York láti aago 1 sí aago 3 ọ̀sán ni o tó wáyé pé Houston lẹ́wà àti aago 12 sí aago 2 ọ̀sán ẹ̀tẹ́tí lẹ́kọ̀ọ́ ẹ̀sì join wa lórí Facebook lórí Instagram ní lórí YouTube ní ọ̀la náà ó tún latanbọ́gi ọ̀la ó yẹ kí ni yọ latanbọ́gi mo ní kankan tí mo fẹ́ mú wá mo ti mú wá tẹ́lẹ̀ mo tún wò pé ó yẹ ká tún sọ tán lónìí tó rọ́jọ́ mo rọ́ọ̀ṣì ẹ̀ ni òun náà ni ìtẹ́lọ́rùn àti ọpẹ́ dúdú ìtẹ́lọ́rùn àti ká máa dúpẹ́ kí ni ìtẹ́lọ́rùn kí ni ká máa dúpẹ́ kí lọ́pẹ́ tó ń dú kí ni o fi lè sọ pé onítẹ́lọ́rùn ohun tá a máa yẹ̀wò lórí ètò lónìí nù o bàbá ṣe ń yẹ̀ wò láàmú fún yín lórin aládùn náà ẹ jẹ́ kọ́kọ́ kíní tó ń ṣèṣekúṣe ẹ jẹ́ kọ́kọ́ ní ojú ìjókòó bí kan náà mo ní ìtẹ́lọ́rùn àti ọpẹ́ kí ló ń jẹ́ ìtẹ́lọ́rùn kí dẹ̀ ni ọpẹ́ God bless our church mo rí yín bẹ́ẹ̀ ṣe ń wọlé o Adélàjà Adésínà mo rẹ́yìn náà Agọ́lọ́ Samuel Chukwuemeka I can see you God bless you mo rí yín mo rí bẹ́ẹ̀ ṣe ń jọ ẹ̀wọ̀n lórí ètò ẹ̀yà wẹ́líwẹ́lí kọ́ mu ẹ kú àbọ̀ sórí ètò ṣọwọ́nyá ilé yìí o láti Dayọ̀ Agboola Radio TV you are well welcome I'm happy to see you on the program yes mo ní kí ló ń jẹ́ ìtẹ́lọ́rùn kí ló dẹ̀ ń jẹ́ pé ká máa dúpẹ́ ọ̀pọ̀lọpọ̀ nù wa a ní ìtẹ́lọ́rùn pínlẹ̀ a ní ìtẹ́lọ́rùn kọ́bọ̀ ká tó wá sọ pé a fẹ́ máa dúpẹ́ torí pé a believe pé Ọlọ́run ò tí ì ṣe ohunkóhun fún wa ọ̀pọ̀ nù wa a believe pé Ọlọ́run ò tí ì ṣe wá lóore meanwhile nǹkan tó lọ́lọ́run ṣe fún òun lẹ́lòmíì ti ń lé látọdún 10 látọgbọ̀n ọdún tí ò tí ì rí ìwọ rí o take care for granted o wà content pẹ̀lú ẹ̀ mo rẹ́yìn èèyàn tẹ́ ń wọlé pẹ̀lú wa o lórí Instagram ẹ kú àbọ̀ sórí ètò tásìkò bá tó tẹ́ máa pè wọlé nọ́mbà tẹ́ máa pè sí náà ní 443-410-2427 ẹ ti mọ̀ pé ojoojúmọ́ là ń jẹ̀bùn lórí ètò wa ń àyín èèyàn 5 lójúmọ́ ọjọ́ kan la fẹ́ kọ́ máa jẹ 1,000 naira èèyàn 5
so èèyàn 5 la máa fẹ́ kán pè wọlé tásìkò bá ti tó àsìkò èyí tí ì tó tẹ́ pè wọlé ṣùgbọ́n lásìkò bá tó èèyàn 5 la fẹ́ kí wọ́n join wa kí wọ́n bá wa jẹ ẹ̀bùn kán fi ẹ̀bùn ṣe ìfàjẹ́. mo ní kí ló ń jẹ́ ìtẹ́lọ́rùn, kí ló ń jẹ́ contentment. ìwọ tó o ní mílíọ̀nù lákàntì tó wá ń bínú pé ọlọ́run ò ṣe fún ọ, rántí pé ẹnìkan ni ò ní ju 10,000 lọ lákàntì. ìwọ tó o ní 10,000 lákàntì tó wá lọ́lọ́run ò ṣe fún ọ, rántí pé ẹnìkan ò ní 100 naira lákàntì o. ìwọ tó wá ní 100 naira lákàntì tó lọ́lọ́run ò ṣe fún ọ, rántí pé ẹnìkan ò tiẹ̀ wá lówó kankan lákàntì. bó o wá ní ìtẹ́lọ́rùn wá ṣe lọ ṣáàlẹ́mí ìtẹ́lọ́rùn, lẹ́yìn ẹ̀mí ìtẹ́lọ́rùn ṣáà ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún gbogbo tó ṣe fún wa. ọpẹ́ ló yẹ ká máa dú o. ẹnìkan ní ọpẹ́ ló yẹ kẹ́rú ó dá, ẹrú nìkan kọ́, ó yẹ kọ́mọ gan náà ò dọ́pẹ́. ọpẹ́ ló yẹ kọ́mọ ó dá, ẹrú nìkan kọ́, ọpẹ́ ló yẹ kọ́mọ ó dá o, ọpẹ́ ló yẹ kọ́mọ ó dá. Ruth Ọlẹ́dẹ Adéjùmọ̀ wọ́n ní well done sir, ìtẹ́lọ́rùn ní bàbá ìwà. ẹ ṣeun, wọ́n ti bá wa yànnàná ẹ̀. ìtẹ́lọ́rùn ní bàbá ìwà. tó o bá ti lè nítẹ́lọ́rùn gbogbo ń lo ní wàláì tàláì. tó o bá ti nítẹ́lọ́rùn gbogbo tí mẹ́lẹ́ ayé o ti ní tán. Adéníyì Adébímpé mo rí yín o, ẹ kú àbọ̀. ìtẹ́lọ́rùn àti ìdúpẹ́ òun là ń yẹ̀wò. tó o bá nítẹ́lọ́rùn o ò lè dúpẹ́. believe you believe me, tí o bá di sí tẹ́lọ́rùn kò sí bóyá fẹ́ dúpẹ́. torí pé wàá mọ̀ wò pé nǹkan kan ò tí ì tọ́ sí ọ náà ni, o ò tí ì rí nǹkan kan gbà. so ọpẹ́ tó yẹ kó o dú o ò ní dú because o believe pé o ò tí ì gba nǹkan kan. kọ́lọ́run ọba ó gbà wá, kí ọlọ́run ọba kó gbà wá. ìtẹ́lọ́rùn àti ìdúpẹ́ òun la ń yẹ̀wò lónìí lórí ètò Ṣọ́wọ́nyá tòní. ẹ máa bá wa tẹ́tí lẹ́kọ̀ọ́, ẹ máa bá wa fọkàn bá lọ. owó tí wọ́n ní báyìí tó o wá wò pé kò tẹ́ ọ lọ́rùn, ẹnìkan ti ní ó fẹ́ kówó wọn lọ kóun wá ní àlàáfíà. ẹnìkan ti lówó ó wá ń fẹ́ kálàáfíà ó wá, tó yẹ pé wọ́n mọ̀ fi owó ra àlàáfíà ni. ṣùgbọ́n ìwọ owó tó ní oṣù bíi pé ò tí ì ní nǹkan kan nítẹ́lọ́rùn. tó o bá tún wá lálàáfíà ńkọ́ tí ò tẹ́ ọ lọ́rùn, rántí pé ẹnìkan mà ti kú, ẹnìkan ti wà nínú kòtò tán ti gbé gbìn, tí ò tiẹ̀ mọ̀ bó ṣe ń lọ, tí ò mọ̀ bóyá 5G wà, tí ọ̀gbọ́n ń pa coronavirus. ṣùgbọ́n ìwọ ṣì ń gbọ́, ìwọ ṣì ń wà lórí ilẹ̀ alààyè. kí ló wá ṣe ọ́ tó ní ṣọpẹ́? kí ló ṣe ọ́ tó ní dúpẹ́? what can fà á tó ní yin baba lógo? òun wá agbára ni wọ́n ń wá kiri. rántí àwọn tó ti jẹ ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ń gbà kan tán ní agbára ń ọ̀pọ̀lọpọ̀ ọ̀nù wọn nísìnyí. dákun mò ń bí ọ ni o, ń bo lo ṣe bí wọ́n wà. èmi ìgò tiẹ̀ lè dárìn fúnra rẹ̀ mọ́. kí wàá lágbára tó o ní táyé pé wọ́n nílé ń jó tó tiẹ̀ lè sájáde. ìtẹ́lọ́rùn àti ìdúpẹ́. ìtẹ́lọ́rùn àti ìdúpẹ́. ó dà pé jíngù tá a fẹ́ gbé sí lọ́dọ̀ wa ó ti lóòdù. wọ́n ti lóòdù rẹ̀ báyìí. ẹ̀já gbọ́ tán ní fún wa láti ilé àgọ́dọ̀ wa. jíngù ti lóòdù, ẹ̀já wò bó ṣe ń lọ. ìkéde tán sanwó fún ni o, wọ́n sanwó fún ẹgbà. kí wà lóde what can fast? kí wà lóde what can fast? gẹ̀ngẹ̀. yẹn náà kọ́ olóhùn tí ìfẹ́ wọlé. ẹ bá wa bá ẹ̀rọ wa sọ̀rọ̀ o. ẹ̀rọ
ẹ̀rọ akọrin wa ẹ̀rọ tó ń gbóhùn orin sátẹ́gùn nǹkan kan ń bínú lọ àmọ́ tí ń ṣe àgbìyànjú ẹ̀ àwọn amójú ẹ̀rọ wa náà wọ́n bá wọn fà á ṣùgbọ́n dídùn lọ́sàn-án oṣù dúndùn lọ́sàn-án oṣù ẹnu ẹ̀ láwa yìí nígbà òun náà sì fẹ́ gbà ó lóun ò fẹ́ gbà àwa náà láàánú gbà fún ṣùgbọ́n ẹnìkan ni ó gbà fúnra wọn lálẹ́ wọlé kó wọlé gbùrùgbùrùgbùrù bí ó wà rẹ̀ òjò let's go there. When water be wan destroy the whole world no I no build am. kí ló dé àní ẹ ní sùúrù all right. Everyone dreams to have a day of joy, a day people would gather to eat, drink, dance, make merry and say congratulations. You can't afford to ruin your party. Don't be negligent about sensitive matters. You need to plan well in order to avoid a big mess. Arakotua is all you need. At Arakotua, we'll plan the best for you. We'll provide your desired attire, ashwebi, and make different styles for everybody. We make provisions for assorted foods. We also handle your decorations. In short, we organize the best, and that is why we are called Ara, the best event planner. So, for your next occasions such as birthday, housewarming, naming ceremony, coronation, conferences, and so on, contact the best. Contact Arakotua on +144 335 60052 or +141 029 85 105. Arakotua, we are the best of the best. bó ṣe jẹ́ nìyẹn ara culture náà pé nígbà wọn pé culture ngan eyín mi fẹ́ yọ lórí mo rí pé kò sí ẹ́ nínú ẹ̀ ara culture ní ẹ̀ka tó parí ètò àtúngbé Yorùbá rẹ̀ náà sí lásàwọ̀ sẹ́yìn mo ní ẹ̀rọ tá a fi ń gbé orin jáde ó bínú lẹ́ẹ̀kan kò sí àmọ́ pé ewúrẹ́ tó bínú tó ń fẹsẹ̀ halẹ̀ ńkọ́ ṣé yóò wá polówó rẹ̀ jẹ ni kò sí bẹ́ẹ̀. Mo ní ẹja máa ní sùúrù ẹ sì já ní tẹ́lọ́rùn ẹ sì já máa dúpẹ́ tá a bá ṣe ohun kékeré fún wa ẹja dúpẹ́ bójú onílànà náà yé fún wa ẹja dúpẹ́ ẹja máa yin Olúwa ní gbogbo ògbà ká máa dúpẹ́ oore tó ṣe fún wa. Adélájà Adésínà mo tún rí yín lẹ́ẹ̀kan sí o Adéníyì Adébímpé Amúsàn ẹ mọ̀ ṣeun mo rí yín o wọ́n ní bẹ́ẹ̀ ni ò tẹ́lọ́rùn ní bàbá ìwà ẹ kú ètò sà Olúwa máa fún yín ṣe ẹ ṣeun àdúpẹ́ mọ́mí wa God bless you wọ́n wà lára àwọn tó fún wa lówó pé ká fáwọn èèyàn 5 nígbà tá à ń ṣọjọ́ bí wa ẹ wò Ọlọ́run máa ràn yín lọ́wọ́ God bless you lónìí èèyàn 5 mo sọ pé wọ́n máa gé ẹ̀bùn ṣùgbọ́n this time around wọ́n máa mú nọ́mbà á béèrè lọ́wọ́ wọn tó bá ti gbà béèrè wọ́n jẹ̀bùn nìyẹn báyìí máa ń ṣe lójoojúmọ́ náà nù mo yin Olúwa Jésù ọba ògo ayé lọ́jà ọ̀run nílé Adédára arìnrìn lọ́jà ọba kí lórí sọ náà ń bọ̀. àrò ojú ọ̀sẹ̀ kàbí ọ̀nẹ́ kátẹ́lẹ̀ kílẹ̀ kérukuru mọ́lẹ́lẹ́. ọ̀nẹ́ bá ti lérò ayọ̀ ní Olúwa ṣe wọn ayọ̀ fún. ẹni bá ti lérò ayọ̀ lolúwa ṣe wọn ayọ̀ fún. ẹ wò ó àwọn eléyìí àwo náà bá rí àwòrán rẹ̀ yìí ó máa dúrọ̀pù tó bá ti di oṣù Ọ́gọ́stì ní oṣù Ọ́gọ́stì àkìkìtàn náà porúkọ ẹ̀ àkìkìtàn lọ́ọ̀nì 7th ló máa dúrọ̀pù by Arámidé Àìná tẹ̀lé ní gospel music náà gbé jáde ń bọ̀. Màá lómiye màá lómiye omiye mọ̀tò nílò omiye mọ̀tò nílò ẹgbẹ́ mi ẹjọ́ mẹ́ta lẹ́nu bẹ́ẹ̀ sọ́dọ̀ orí mi máa dòrò dé òde lára Olúwa kọ́lé ayọ̀ fún mi mọ́ dúpẹ́ ọkọ́lé àwọn ọmọ ayọ̀ fàràdà sí. màá ṣoríire ló ń jẹ́
màá lóríire oríire dùn ní màá lóríire. màá lóríire lórí ètò Sówónyá tòní mo lóhun tá à ń yẹ̀wò náà ní ìtẹ́lọ́rùn àti ọpẹ́. ṣé wọ́n ń dúpẹ́ lọ́wọ́ bàbá gọ́ọ̀dù? wọ́n nígbà tó o bá ń wa mọ́tò tó yọ bébé tó ń ṣá bébé wọ́n ní pé ẹnìkan mọ̀ wá nú irú mọ́tò bẹ́ẹ̀ tó ti ní ásídẹ́ǹtì tí ò sí ní ayé mọ́ kí wá ló ṣe wọ́ tó lè dúpẹ́. wọ́n ní pé bó ṣe ń jẹun tínú ẹ̀ ń dùn tó ń mu ọtí lé lórí lẹ́nìkan mú ló mọ̀ wá choked up ló dẹ̀ gbàbẹ̀ lọ́rùn alákejì. kí ló dé tó dúpẹ́ kò yin Olúwa lógo? bẹ́ẹ̀ ṣe rí i tó pé wọ́n ń kọ́lé tílé ń ga sókè bẹ́ẹ̀ náà ń gbẹ́wò náà ń gbẹ́ sàárè tó ń gbà wọ́n kan nú ẹ̀. kí ló tà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run? tó o bá wo ìkèlè àmàlà tó wò pé mi ò lè jẹ oúnjẹ ìtàn ìkèlè àmàlà yẹn wá wò pé o lọ dínú rántí pé ẹnìkan wà tó ń wá kèlè àmàlà èyí tó kó lè fún máa survive o. Contentment and Thanksgiving. ṣó o nígbà tó o bá ń bẹ Olúwa pé bóyá ni mo wà yé Olúwa gbé mi kúrò bẹ́ẹ̀ gbé mi lọ́wájú. máa rántí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló yẹ pé kò sí ọ̀tọ̀ wà yìí ló wù wọ́n láti wà. àbí contentment and Thanksgiving. àgbo méjì àti ìlérè olókè ọjà ọwọ́ ara ní pé kí ulé ò máa yá jẹ́. àgbo méjì àti ìlérè olókè ọjà ọwọ́ ara ní pé kí ulé ò máa yá jẹ́. àgbo méjì àti ìlérè olókè ọjà ọwọ́ ara ní pé kí ulé ò máa yá jẹ́. àgbo méjì àti ìlérè olókè ọjà ọwọ́ ara ní pé. bá ọ̀dàrọ̀ ara rẹ̀ adédára ríran lọ́jà ọba Sunday Olúwaṣeun Àgbébí yìí mo rí yín o. ẹ kú ìwọlé bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ máa bá wa share rẹ̀ bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ máa nílé ìkànnà bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ máa start watch party. Pàdé after pàdé ẹ máa ṣí ẹ̀ lórí ètò Sówónyá náà ni Dayọ̀ Agboola rédíò TV. ọkọ̀ filọ̀rẹ́ ọkọ̀ kọ́ńfọ́ọ̀tì ọ̀bá máa mo ní pépèpé la máa ṣe lónìí bí a ṣe bàbá àṣọ̀nà. gbẹ́jú Ìjẹ̀ṣà ní mọ́ mẹ́fà rẹ̀ mọ́mọkùnrin mẹ́ta. mo lórí pé a kúrò lórí ètò. mo fẹ́ mú ìdàkejì advertisement tá a ṣe nísìnyí rẹ̀ mú wá èyí tá a ṣe lédè Yorùbá ẹ̀ torí pé mo ní ìpolówó ọjà kan òun náà làgún mú owó ìpolówó ọjà làgún mú owó. ibẹ̀ ni màá mi bá rè mọ́mọkùnrin mẹ́ta ọkùnrin náwó ìjọsìn ọmọ kó àṣeyẹ á dára fún ọ. ìyàwó tó lọ sí ibi ọkọ gbẹmí gẹ́gẹ́ gbẹmí gẹ́gẹ́. gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní òun ṣe tẹ́ ẹ ti wá dá ọjọ́ ayẹyẹ sọ́nà mo máa kí yín o ọlọ́run akúkú mọ́jọ́rò ṣùgbọ́n ǹjẹ́ ẹ wá mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ìnáwó ni kì í rí bó ṣe yẹ kó rí oríṣiríṣi nǹkan àmọ́ wọlé gbogbo rẹ̀ àwa darí wọn ni nígbà tó kúkú jẹ́ wípé àwọn tó mojú lẹ́jà bá ti ń bà ní ṣètò ayẹyẹ ìnáwó kọ́ ni wọ́n gbé iṣẹ́ wọn fún torí ìdí èyí gan-an ló ṣe nílò Àràká Ọ̀túà bẹ́ẹ̀ ni Àràká Ọ̀túà àwọn ni wọ́n kájú ẹ̀ nínú nǹkan bá ní ṣètò bí ayẹyẹ wa yóò ṣe dùn tí yóò lárinrin tí ohun gbogbo yóò wá lọ létòlétò bẹ̀rẹ̀ láti onírúurú aṣọ ẹbí tẹ́ ẹ fẹ́
fi dórí onírúurú style tẹ̀ fẹ́ kan fi rán wọ́n á ṣe fún gbogbo ènìyàn nírọ̀rùn ni kábàánì ṣètò oúnjẹ yóò ṣe dé ibi ìnáwó lásìkò tí wọ́n sì bá yín ṣètọ́jú gbogbo àwọn àlejò yín pátápátá láìsí kùdìẹ̀kudiẹ event planner tó ṣe é fọkàn tán ni wọ́n ẹ tètè kàn sí wọn lórí nọ́mbà yìí +144-335-60052 tàbí +141-029-85105 fún ti ọjọ́ ìbí yín ìṣílẹ̀ ìfinijoyè ètò ìgbéyàwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àràkọ́jọ ló kájú ẹ̀. àràkọ́jọ ló kájú ẹ̀ ìkéde tẹ̀sánwó fúnnu ẹ̀ sì ti gbọ́ ẹ̀ gbọ́ léèbó ẹ̀ sì gbọ́ Yorùbá tó wá tún tọ̀lẹ̀ tún fojú sọ́nà ẹ̀ tún fojú létò sí ẹ wo mo ní àní rọ́jọ́ mọ́sọ́lókùn lónìí tẹ́ bá wojú aago yẹn rí i pé aago 3 ó ti ń gbìyànjú àti lọ rèé dágbére ẹ já sí ojú òpó wálẹ̀ o kéèyàn káwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní tò wọlé in the next 10 minutes káwé yìí àwọn tó ń tò wọlé tó ń fi ẹ̀bùn ṣe ìfàjẹ́ ohun yẹn máa dùn lẹ́yìn o ẹgbẹ́ mi ẹjọ́ mẹ́ta lẹ́nu bẹ́ẹ̀ sọ́dọ̀ ní orí mi máa dòrò dé òde lára olúwa kọ́lé ayọ̀ fún mi mo dúpẹ́ ọkọ́lé àwọn ọmọ ayọ̀ fàràdà sí ohun yẹn máa dùn lẹ́yìn o ohun yẹn máa dùn lẹ́yìn o ohun yẹn máa dùn lẹ́yìn o wálé lẹ́nà àwọn ó ṣe é ṣì níbẹ̀ wọn mo fi yé ní sókè. torí kára mọ́ bá dùn mí kọ́ bá dùn lẹ́rẹ́. ọ̀dọ̀ fi ìpẹ́ni tó bí ọba kò rí ilé. bàbá ìyàbọ̀ lẹ̀. chief adédára àrùnà lọ́jà ọba ọ̀dọ̀ fi ìpẹ́ni tó. For sound and quality production, Babalonta Studio is the best. For sound and quality production, Babalonta Studio is the best. Oh, Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Studios are many, but the best one is few. Babalonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayo Agboola on Agboola Adedayo 68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 760 8578. Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Dayo Agboola ni bàbá o, ni bàbá o, ni bàbá o. Radio TV gbogbo ayé, gbogbo ayé, gbogbo ayé. Dayo Agboola ni bàbá o, ni bàbá o, ni bàbá o. Radio TV gbogbo ayé, gbogbo ayé, gbogbo ayé. Wọ́n ń gbọ́ lẹ́bíríwìyà o, bẹ́ẹ̀ ni mo sọ. Kò sírú ẹni lẹ̀ yìí o. Dayo Agboola Babalonta Radio TV. Kò sẹ́gbẹ́ ẹni lẹ̀ yìí o. Dayo Agboola Radio TV ní Baltimore Maryland Dayo Agboola Radio TV Dayo Agboola gbogbo ayé ló ń gbọ́. owó nìkan ló lè ṣe o. ẹ wò ó lórí apá yìí lẹ́wọ̀n máa rántí ẹ̀ fún ọjọ́ òní owó nìkan ló lè ṣe o. owó nìkan ló lè ṣe é àwa iṣẹ́ hush puppy o àìṣe hush kitten ṣiṣẹ́ kó o pawó ẹ owó nìkan ló lè ṣe é ẹ ti já pàdé lórí ètò yìí tó bá di lọ́la o ẹ wọ́n gbàgbé pé ìrọ̀lẹ́ yìí ni àyọkà pẹ̀lú ọlẹ́dí ọ̀rọ̀ pọ̀ ìrọ̀lẹ́ yìí ni ẹkún ìyànjú pẹ̀lú ìdíyẹmí òròdé òròwọlé nínú gbàdá máa pàdé ojú tẹ́ fún omi ẹ̀mọ́ fún ọkẹ́ rẹ̀ èyí tẹ́ fi gbọ́dọ̀ ìdíjí o àwọn alámọ̀ wá ìyámọ̀ bá rere wájú ìṣúra nígbà lára pàdé táwọn máa ní thank God it's Friday ó dàbọ̀.
pọ̀ ṣaṣẹ láì fojú kò. ọ̀lẹ́sùn ọ̀lẹ́làgùn ọ̀lẹ́sùn kò mọ gúgù ọ̀lẹ́sùn ọ̀lẹ́wọ̀rùn ọ̀lẹ́sùn ọ̀lẹ́òkàkú. Money no dey fall from heaven, shey you know. God no go come down from heaven. Because I wanna be on top of things. I wanna be doing things. I wanna be controlling things. I wanna be enterprising. Yeah, kì í ṣàtì lò. Olè ló pọ̀ ọmọ jẹ́rẹ̀. Kì í ṣàtì lò. Wáyà kì í ṣàtì lò.